ìdààmú Gbenga Daniel. àwọn aráàlú kò kọ́kọ́ mọ̀ pé kinní kan ń lọ àfi ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ 2025 yìí nígbà tí ariwo jáde lójijì pé wọ́n fẹ́ wó ilé Gbenga Daniel. ta ni wàá fẹ́ wó ilé odidi ọ̀túnba sọ̀lúdẹ̀rọ̀ OGD gómìnà ìpínlẹ̀ Ògùn fún odidi ọdún 8 gbáko láti 2003 títí di 2011. ẹni tó sì wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́ tó ń ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn East. bí ìwo ni kò tó ìwo ni, ìwo oyan ni kò tó ìwo oyan bí ká múṣu lọ́wọ́ kí ewúrẹ́ fẹ́ já àgbà lọ́wọ́ ẹni. ta ni tó bẹ́ẹ̀? nígbà táwọn èèyàn ń béèrè bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ pé ẹni tó tó rò ó lọ náà ló mú ọ̀pá ẹ̀ dání o. gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló wà nídìí iná tí wọ́n ń dá sọ́rẹ́ ẹ̀ àtijọ́ lábẹ́ aṣọ. ìyanu lọ̀rọ̀ náà jẹ́ fáwọn èèyàn. wọ́n ní kí ló dé? kí ló lè fa irú èyí? àwọn tí wọ́n mọ bí àwọn olóṣèlú ti máa ń ṣe ayé ara wọn sí ni wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rẹ́ gbúgbúrú pẹ̀lú ẹnu ni o, wọn kì í ṣọ̀rẹ́ títí dalẹ́. pé kò sí bí olóṣèlú méjì ti ṣe lè bá ara wọn ṣọ̀rẹ́ tó bá ti di ọ̀rọ̀ ipò àti agbára kò sí ohun tí wọn ò lè fi bá ara wọn jà o. nígbà tó jẹ́ kálukú ló fẹ́ wà níbẹ̀. àwọn yìí ni wọ́n sọ pé ọ̀rọ̀ ipò aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí ìyẹn sẹ́nétọ̀ ló ń dá wàhálà sílẹ̀. wọ́n ní lóòótọ́ OGD ló wà níbẹ̀ báyìí àmọ́ kinní náà wu Dàpọ̀ Abíọ́dún pé ìdí ìjà nìyẹn. ṣùgbọ́n àwọn òṣèlú kì í gbé kinní náà gba ọ̀kan ọ̀nà bẹ́ẹ̀. kàkà kí wọ́n sọ ohun tó ń ṣe wọ́n tí gbogbo èèyàn yóò sì mọ irú oògùn tí wọn yóò lò fún wọn. bó sì jẹ́ ọ̀dọ̀ àwọn native doctor ní kí wọ́n gbé wọn lọ ni wọn ò já sọ o. kàkà bẹ́ẹ̀ wọn yóò máa fi àtàmọ́ mú àtàmọ́ ni. jẹ̀díjẹ̀dí ni yóò máa ṣe wọ́n àmọ́ oògùn ẹ̀fọ́rí ni wọn yóò máa sọ pé kí wọ́n bá àwọn wá. àrùn méjì tí kò jọ ara wọn. ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2025 níbi aago 4 ìrọ̀lẹ́ ni àwọn kan lọ sí ilé Gbenga Daniel tí wọ́n ń pè ní asọ̀lúdẹ̀rọ̀ ní Ṣàgàm. wọ́n sì lẹ ìwé ibi tílé yìí wà ò bófin mu mọ́ aráalé náà pé kí onílé náà mọ ohun tí òun yóò ṣe sí láàrin ọjọ́ 3 bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò wó ilé náà dànù ni o. àárín ọjọ́ 3 tí wọ́n wí yìí ọjọ́ náà bọ́ sí ọjọ́ sátidé àti Sunday. bẹ́ẹ̀ ni ọjọ́ tí wọ́n mú ìwé yìí wá jẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ Friday tí í ṣe ọjọ́ Ẹtì. ohun tó jẹ́ kí ọkùnrin olóṣèlú ìpínlẹ̀ Ògùn náà bẹ̀rẹ̀ sí sáré kàbàkàbà kiri rèé. òun náà ò sì gọ̀gọ̀gọ̀ débi tí ò ní mọ̀ pé ìjọba Dàpọ̀ Abíọ́dún kò fẹ́ wó ilé òun dànù lásán ni. pàápàá nígbà tí kì í ṣe àkọ́kọ́ nìyẹn wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wọn rí ní 2023. ní 2023 yìí láàárín òru ni o, òru sátidé ọjọ́ 9 mọ́jú Sunday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún náà ni wọ́n gbé katakata dé ilé ńlá kan tó jẹ́ ti arábìnrin Olúfúnkẹ́ Daniel tí í ṣe ìyàwó gómìnà àtijọ́ yìí tí àwọn tọ́ọ̀gì sì dàpọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n sì ń wó ilé náà tí wọ́n pe orúkọ ẹ̀ ní Datkem, ilé ìtajà ńlá tí obìnrin yìí ń kọ́ sí òpópónà Ìbàdàn Road níjẹ̀bú Òde. lóòótọ́ ìjọba padà sọ pé àwọn ti kọ́kọ́ kọ̀wé sí wọn tẹ́lẹ̀ pé ibi tí wọ́n ń kọ́lé náà sí kò dáa. àmọ́ ilé ẹyẹ kan náà ni wọ́n wó ní gbogbo òpópónà náà bó tiẹ̀ jẹ́ pé ilé pọ̀ ń bẹ̀ jaburata ni. òru ni wọ́n sì ń wó. ohun táwọn èèyàn sì ń béèrè náà nìyẹn pé kí ló dé tó jẹ́ ilé ìyàwó Daniel nìkan ni wọ́n ń wó níbẹ̀. àti pàápàá èwo làbọ̀rọ̀ wọlé onílé lóru. kí ló sì dé tí wọ́n kó tọ́ọ̀gì dání láti lọ wó ilé onílé nígbà tó jẹ́ ìjọba ló yẹ kó ṣe ohun gbogbo lábẹ́ òfin. pẹ̀lú èyí tí wọ́n ṣe yìí ló fi mú kí Daniel tètè sáré nígbà tí wọ́n tún ní wọ́n fẹ́ wó ilé òun pàápàá àti òtẹ́ẹ̀lì ẹ̀ àti ẹ̀ka òtẹ́ẹ̀lì ẹ̀ míì tí wọ́n sì lẹ ìwé mọ́ gbogbo àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí níjọ́ kan náà nínú oṣù kẹjọ ọdún yìí. ọkùnrin gómìnà àtijọ́ náà sáré gba ilé ẹjọ́ lọ. ilé ẹjọ́ sì ká Dàpọ̀ Abíọ́dún lọ́wọ́ kò pé kó gbọ́dọ̀ ṣe ohun tó fẹ́ ṣe náà. síbẹ̀ náà àwọn èèyàn kò yéé wádìí pé kí ló dé, kí ló le tó báyìí. ṣé àwọn èèyàn yìí kò mọ ara wọn mọ́ ni? ọ̀rẹ́ sá ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. àṣé àwọn kinní kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni. ohun tí ọ̀pọ̀ èèyàn kò sì mọ̀ nìyẹn.
Kí ó tó di ọdún 2019, àjọṣe ti wà láàrin Dàpọ̀ Abíọ́dún àti Gbenga Daniel tipẹ́tipẹ́ o. Nígbà tí Dàpọ̀ Abíọ́dún wá fẹ́ du ipò gómìnà ní 2019, Daniel kò sí nínú ẹgbẹ́ òṣèlú APC. Síbẹ̀ náà, torí pé rẹ́mọjọ ni wọ́n, àwọn Dàpọ̀ Abíọ́dún fà á pé kó mọ bí yóò ti ṣe dúró ti àwọn nínú ìbò yìí o. Ṣùgbọ́n èyí ṣòro ṣe fún Daniel torí òun ni Àtíkù fi ṣe olórí ètò gbogbo fún ìdíje ẹ̀ láti di ààrẹ Nàìjíríà lábẹ́ PDP. Òun ni Director General fún ìpolongo bí Àtíkù yóò ti ṣe di ààrẹ. Bákan náà ló jẹ́ ọmọ bàbá Ìjẹ̀bú, Ládi Adébútú ló fẹ́ kó di gómìnà lógùn. Ó ṣàtìmọ̀ pé bí Ládi bá wọlé, ohun gbogbo yóò rọrùn fóun. Torí fún ọdún 8 ni Ìbíkúnlé Amósù tó ń ṣe gómìnà nígbà náà fi bá a jà, tó sì gbẹ́sẹ̀ lé àwọn nǹkan ìní ẹ̀. Tíyẹn sọ pé owó ìpínlẹ̀ Ògùn àti ọ̀nà èrú ló fi kó àwọn owó náà jọ. Pàápàá ìpínlẹ̀ Ògùn ti fà á lé EFCC lọ́wọ́. Gbogbo ìgbà ló ń pààrà kóòtù. Ó sì dájú pé bí Ládi bá wọlé, yóò yí nǹkan padà fún un. Àmọ́ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹta ọdún 2019, ilé-ẹjọ́ dájọ́ pé Bùrúnjí Kàsámù ni PDP gbọ́dọ̀ fà kalẹ̀ bí ẹni tí yóò du ipò gómìnà ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ òun àti Ládi Adébútú ni wọ́n ti ń fa kinní náà mọ́ ara wọn lọ́wọ́ tẹ́lẹ̀. Ọ̀rẹ́ àárín Kàsámù àti Daniel sì ti rẹ́jà ní ọjọ́ tó ti pẹ́, débi pé Gbenga Daniel ti pariwo síta pé Kàsámù fẹ́ pa òun o. Ọ̀rọ̀ ìbò yìí náà sì ni. Bí nǹkan ti wá rí bẹ́ẹ̀ yẹn, ọ̀rọ̀ náà kó ìjayà bá Daniel fúnra ẹ̀. Bó tiẹ̀ jẹ́ àwọn èèyàn kò mọ̀, ìdí ìjayà ni pé Ìbíkúnlé Amósù ti fọ́ APC nítorí wọn kò mú ẹni tí òun fà kalẹ̀, ìyẹn Kọ́lá Akínládé. Ó sì ti ní kí wọ́n máa lọ sínú ẹgbẹ́ tuntun tí wọ́n pè ní APM. Èyí ni pé bí PDP bá lè fẹsẹ̀ múlẹ̀ gírí, wọn yóò na àti APC àti APM ní ànàpani. Bùrúnjí Kàsámù ní ìbá sì di gómìnà ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ níbi tí ọ̀rọ̀ wà nígbà náà, bí Bùrúnjí Kàsámù bá di gómìnà, nǹkan yóò tó bọ̀ dàrú fún OGD ni. Ìdí ni pé Kàsámù náà wà lára àwọn tó ti ń tú àwọn àṣírí kan pé Daniel ṣe àwọn kinní kan, pé àfi kí EFCC tètè ṣe ẹjọ́ ẹ̀ kíákíá kí wọ́n là á mọ́ kérémọ́njẹ́. Àfàìmọ̀ kí ìjọba tí Bùrúnjí Kàsámù bá fẹ́ ṣe má burú fún Daniel ju ti Amósù lọ. Torí bẹ́ẹ̀ Daniel náà fi èjì kún ẹ̀ta, ó yá sáré gba oko aláwo lọ. Ifá sì sọ fún un pé ohun táwọn rí lójú ọpọ́n yìí ire ní fún o, bó bá ti lè fẹ̀yìn pọn Dàpọ̀ Abíọ́dún. Nígbà náà ni eku yóò máa ké bí eku fún un, tí ẹyẹ yóò ké bí ẹyẹ, tí èèyàn pàápàá yóò sì fọhùn bí èèyàn. Daniel gbọ́ rírú ẹbọ òru, kò pe Ifá lékè, kò pe èṣù lólè, ó yá bá Dàpọ̀ Abíọ́dún lọ. Lọ́jọ́ náà gan tí wọ́n ti dájọ́ pé Adébútú kò lè kọ̀ǹtẹ́ẹ̀sì lórúkọ PDP àfi Kàsámù, ọjọ́ náà ni Gbenga Daniel kọ̀wé jáde ní ọjọ́ 6 yìí náà, tó sì pa á láṣẹ fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé Dàpọ̀ Abíọ́dún tinú APC ni kí wọ́n tẹ̀lé, òun náà ni kí wọ́n di gbogbo ìbò wọn fún. Bẹ́ẹ̀ nígbà náà ìbò kù ọjọ́ 4 péré ni o. Torí bẹ́ẹ̀ kíá ni Dàpọ̀ Abíọ́dún náà ti kó gbogbo àwọn èrò ẹ̀. Ní ọjọ́ kejì ó sì lọ sí ilé asọ̀lúdẹ̀rọ̀ ní Ṣàgámù. Ó kó ogunlọ́gọ̀ àwọn èèyàn dání. Ó lọ bá Gbenga Daniel, ó ní òun wá gbàre, òun sì ti mọ̀ pé òun yóò wọlé pẹ̀lú èyí tí Daniel ṣe yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n dìbò ní ọjọ́ 9 oṣù kẹta ọdún 2019. Bẹ́ẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún wọlé, bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run ló yọ ọ́. Bí kò sì sí ìbò tí àwọn Daniel kó fún un láti PDP, bóyá ni ìbá gbóòórùn kìíní ọ̀hún. Bóun náà sì ti di gómìnà ló bẹ̀rẹ̀ sí dá àwọn nǹkan Daniel tí Amósù ti gbẹ́sẹ̀ lé padà fún un. Láàárín oṣù 3 sí oṣù 4, òtẹ́ẹ̀lì Daniel tí Amósù kò jẹ́ kó parí ní Abẹ́òkúta di píparí. Iṣẹ́ bẹ̀rẹ̀ níbẹ̀ pẹ̀lú àwọn nǹkan dáadáa míì gbogbo. Nídìí èyí, èèyàn ò lè sọ tààrà pé Daniel nìkan ló ṣe oore fún Dàpọ̀ Abíọ́dún. Dàpọ̀ Abíọ́dún náà ṣe oore tirẹ̀ náà fún un. Gbà fún gbàdà nílé, sáni gbà fún gbàdà lóko. Ẹni tí ò bá fi iṣu ránṣẹ́ sí ni nílé látoko, àwa náà ò ní fi iyọ̀ ránṣẹ́ sí i lóko láti ilé o. Àmọ́ ọ̀rẹ́ náà kò pẹ́ tó fi tún rẹ́ jà, nítorí lẹ́yìn ìdìbò náà ní Gbenga kúkú wọ inú APC tọkàntara ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2021,
tó sì jẹ́ Muhammadu Buhari fúnra ẹ̀ ló gbà á sínú ẹgbẹ́ náà. Dàpọ̀ rí irú agbára báyìí ó sì mọ̀ pé alágbára fẹ́ di méjì nínú ọkọ̀ kan ṣoṣo rèé, àti pàápàá nígbà tó ti ń gbọ́ ìròyìn fìrìfìrìn pé Daniel náà ń fẹ́ lọ sílé ìgbìmọ̀ asòfin. Nítorí àwọn ìwà kan tí Daniel àti àwọn èèyàn ẹ̀ ní Dàpọ̀ Abíọ́dún hù pé kò tiẹ̀ fi kinní kan báyìí lọ Daniel ní ìjọba ẹ̀. Àwọn èèyàn ní Daniel fi sọ́dọ̀ Adébútú pé ó fẹ́ kí ọkùnrin náà tún wọlé ní 2023. Kódà àwọn ọ̀tá ẹ̀ gbé dé ọ̀dọ̀ Abíọ́dún. Wọ́n ní Adébútú gbé owó kàmpéènì fún un. Láti Adébútú fúnra ẹ̀ ló sì ṣẹ̀ṣẹ̀ jáde pé irọ́ ńlá mà ní gbogbo ohun táwọn èèyàn yìí ń sọ, Daniel kò má gbà kọ́bọ̀ lọ́wọ́ òun. Ohun tó padà jáde ni pé Dàpọ̀ Abíọ́dún náà kò fẹ́ kí Daniel di sẹ́nítọ̀ láti apá Ìjẹ̀bú ibẹ̀ yẹn nítorí àdúgbò tiẹ̀ náà nìyẹn. Àwọn kan ní ohun tó fẹ́ ni kó wá ẹnìkan fi dígẹrẹwu sí ipò náà tí òun bá sì ṣetán bíi gómìnà kí òun náà gba ibẹ̀ lọ, nígbà tó jẹ́ ohun tí gbogbo àwọn gómìnà ń ṣe nìyẹn. Bí wọ́n bá ṣe gómìnà tán wọ́n yóò gba ilé ìgbìmọ̀ asòfin lọ láti lọ́ọ́ máa sinmi. Àwọn míì ní ìyẹn gan kọ́ o, pé nítorí ó mọ̀ pé tí Daniel bá tún di asòfin àgbà agbára ẹ̀ yóò tayọ ni o. Láti ìgbà náà ni èdè àìyedè ti pamọ́ sí àárín wọn, bó sì tilẹ̀ jẹ́ pé Dàpọ̀ Abíọ́dún di gómìnà tí Gbenga Daniel náà di asòfin, kàkà kí ìjà náà lọ sílẹ̀ ó ń fẹjú sí i ni. Daniel ní nítorí pé òun tẹ̀lé aṣíwájú Bọ́lá Tinubu ni Abíọ́dún fi kórìíra òun, nítorí Yẹmí Ọ̀ṣínbàjò lòun tẹ̀lé ní tiẹ̀ nígbà náà. Daniel ní Abíọ́dún ò mọ ibi tí òun àti Tinubu ti ń bọ̀ ni, pé tó bá ṣe pé ó mọ̀ ọ́n kò ní rò ó rárá pé kí òun bá ẹlòmíì lọ. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́ o, ẹni tó bá mọ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ní 1998 yóò mọ̀ pé ilé Daniel ní Crystal Laurel ní Maryland, níbẹ̀ ni Tinubu fi ṣe ọ́fíìsì ìpamọ́. Ẹni bá fẹ́ rí Tinubu ní ìdákọ́ńkọ́ nígbà náà ilé Daniel ni kó wá lọ. Ìyẹn náà ló fà á tó jẹ́ bó tiẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú AD ní Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti Tinubu wà, síbẹ̀ bí Daniel tó wà ní PDP ṣe di gómìnà ìpínlẹ̀ Ògùn kò ṣẹ̀yìn Tinubu alára o. Ní báyìí ṣá, àwọn Daniel ti mọ̀ pé Dàpọ̀ Abíọ́dún kò fẹ́ ohun tí yóò mú òun Daniel tún padà sílé ìgbìmọ̀ asòfin ní 2027. Ṣùgbọ́n àwọn ò tètè mọ ọ̀nà tí wọn yóò gbà ṣe èyí. Lẹ́yìn tí wọ́n sì ti fi ti ilé wíwó dẹ́rù bá títí tí kinní náà kò ju ara wọn, wọ́n kúkú ní wọ́n lé Daniel nínú APC ìpínlẹ̀ Ògùn. Wọ́n ló ń ṣojú méjì bí idà, pé àdán tí kò ṣeku tí kò ṣẹyẹ ni. Wọ́n ló wà nínú APC, síbẹ̀ ó ń ṣiṣẹ́ fún wọn nínú PDP. Àmọ́ nígbà tó jẹ́ pé ìyẹn náà kò ṣiṣẹ́, tí Daniel ní kí wọ́n mú ẹ̀rí wá tí wọn kò tí ì rí i mú sílẹ̀, àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ APC l'Àbújá fagilé kinní ọ̀hún. Wọ́n ní èyí tí àwọn Dàpọ̀ Abíọ́dún àti APC ìpínlẹ̀ Ògùn sọ yìí tara wọn ni. Àmọ́ àwọn APC lógùn náà dá èsì padà fún wọn o. Wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn wọ́n rárá, pé ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ní ìpínlẹ̀ àwọn ni, bó bá kàn wọ́n ní Àbújá àwọn yóò sọ fún wọn. Lóòótọ́ Daniel ní ìjà òṣèlú ni Dàpọ̀ Abíọ́dún ń bá òun jà. Àmọ́ ìdààmú tó wà níbẹ̀ fún un ni pé ṣé ọmọ ẹgbẹ́ APC ni àbí kìí ṣe ọmọ ẹgbẹ́ APC. Àwọn ará Àbújá sọ pé APC ni, àmọ́ àwọn ti ìpínlẹ̀ Ògùn níbi tó ti forúkọ sílẹ̀ ni kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́, àwọn ti lé e lọ. Bẹ́ẹ̀ tó bá fẹ́ du ipò tó sì fẹ́ padà sí ilé ìgbìmọ̀ asòfin yìí, ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ògùn náà ni yóò fà á kalẹ̀, bó tiẹ̀ jẹ́ àwọn aláṣẹ Àbújá yóò fọwọ́ sí i. Bẹ́ẹ̀ Dàpọ̀ Abíọ́dún ni olórí APC ìpínlẹ̀ Ògùn. Ṣé yóò wá fún Daniel ní tíkẹ́ẹ̀tì ni àbí kò ní í fún un? Ohun tẹ́nìkan ò mọ̀ ré o, tí gómìnà àtijọ́ náà pàápàá kò sì mọ̀ nìyẹn. Èyí gangan sì ní ìdààmú Gbenga Daniel. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ APC ìpínlẹ̀ Ògùn àti Gbenga Daniel yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.